ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah. a kí Ọlọ́run ọba púpọ̀, ọba àánú, ọba àkẹ́, ọba tí ń ṣọ́ wa, tí ń dáàbò bò wá, tí ń ṣe wá lóore, ọba tó dá wa sílé ayé nítorí àwọn iṣẹ́ kan ká wá ṣe nílé ayé ká bá lè jẹ́ èèyàn, ká bá lè ráyé mú, ká lè fi rọrùn wọ̀. ọ̀kan ṣoṣo ni ọba mi Allah, kò lórogún, kò láfiwé, bẹ́ẹ̀ ni kò sì láfijọ. ajẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, olùkọ́ àgbà tọ́lọ́run ọba fi ránṣẹ́ sáwọn èèyàn kó lè wà kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run ọba kó bá wa ṣe ìkẹ́ ìgẹ̀ àtàlùbáríkà tó pọ̀ fún àtòwọn aráalé àtàwọn sàhábà rẹ̀. àmín. gbogbo èyí tẹ́ ń wò wá níbikíbi tẹ́ ti ń wò wá, akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, ìkẹ́ ọba mi Allah kó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa gbé. ẹtùkú ojúmọ́ tòní, ojúmọ́ dùnú àti tayọ̀ ní kó jẹ́ fún wa o. ojúmọ́ àlékúnnú ìmánì òun ní kọ́lọ́run kó ṣe fún wa. a kí àwọn ẹni tí Ọlọ́run ṣe ní sábàbí tẹ́ fi ń lè wò wá láti ilé láti gbọ́rọ̀ tọ́lọ́run. bẹ́ẹ̀ látòrí àwọn bàbá wa Alhaji Razak Saifuddin Àríkọ́ṣe, Ọlọ́run ọba aláàánú kó bá wa dúró tì wọ́n. Haji Musa bàbá Ikima, Ọlọ́run kó bá wa dúró tì wọ́n, kó bá wa kún wọn. Haji Yakub, gbogbo yín látòkè délẹ̀ lọ́kùnrin àti lóbìnrin, Ọlọ́run ò ní jẹ́ ká ẹ pasán o. àmín. Ọlọ́run ó bá wa dúró tì yín o. àmín. owó yín kò ní parun. àmín. ọlá yín kò ní rẹ̀yìn. àmín. ìlọsíwájú Ọlọ́run ọba ó máa ṣe fún yín. àmín. gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé yóò máa lálùbáríkà.
àwọn atọrọ fún Dr. Abdulrahim tí ń ṣètò ọlọ́run mọ́dàlá kẹ́yìn náà rú gbogbo àwọn tí ń ṣiṣẹ́ bí ọlọ́run kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wọn atọrọ fún gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ìmáàmù àwọn àfáà wa tí wọ́n ti lọ kọlọ́run bá wa foríjì wọn gbogbo àwọn ìtókù láyé kọlọ́run jẹ́ kí ìgbésí ayé rọrùn àtúbọ̀tán rí kọlọ́run kó bá wa ṣe fún wọn Allahumma amin. ọlá ìpè méjì ọlọ́run lónìí a bá wa sọ̀rọ̀ pé nípa àwọn olùmọ̀ ìmọ̀ àtàwọn olùmọ̀ ipa wo ni wọ́n kó, àyè wo ni wọ́n wà láàrin àwa èèyàn, ibo la gbọ́dọ̀ fi ẹni táwa máa ń pè láfà àfà làwa máa ń pè olùmọ̀ láfà, àyè wo ni wọ́n wà, ipò wo ni ọlọ́run fi wọ́n sí, orúkọ wo lọ́lọ́run sọ wọ́n. لقد رفع الله تعالى شأن العلم وأهله وبين مكانتهم ورفع منزلتهم فقال سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. ẹ̀yin ọmọ ìyá mi, ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló ṣàpọ́nlé ìmọ̀, ìta ń pè ní ìmọ̀, ká kọ́ ìmọ̀, irúfẹ́ ìmọ̀ tó wá yẹ ká kọ́ à ń ṣàlàyé ẹ̀ fúnra wa. ọlọ́run ṣàpọ́nlé ìmọ̀ púpọ̀, ó sì pọ́n àwọn olùmọ̀lé. ọlọ́run nìyẹn ò tó dá wa. ìwọ kan bá ń fojú àbùkù wo olùmọ̀, bó o bá ń fojú àbùkù wo àfáà, táwa làáfáà a tún ṣàlàyé ẹ̀ fúnra wa nítorí a máa ń sì í mú gbà míì. a máa ń gbórúkọ fẹ́ni tí ò lórúkọ, a máa ń sọ wọ́n lórúkọ. ọlọ́run ọba ó ṣàlàyé ipò tó fi àwọn olùmọ̀ sí, rafa'a manzilatahum, àyè àwọn olùmọ̀ ọlọ́run ló ga ó pọ̀. yarfa'illahu allazina amanu. nínú suratul mujadala àbí Naam. ọlọ́run ọba ń ṣe lálàyé fún wa wípé èmi ọba yín Allah. yarfa'illahu allazina amanu minkum. àwọn ẹni tí mo fún nípò, àwọn ẹni tó nípò lọ́dọ̀ mi, òun làwọn ẹni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́hun. àwọn ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run ni wọ́n nípò, kìí ṣolówó, kìí ṣọlọ́lá, kìí ṣoníyì, kìí ṣolókìkí. àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n nípò lọ́dọ̀ èmi ọlọ́run, àwọn tí wọ́n ní ìmánì, alladhina amanu, àwọn ẹni tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́. bọ́ ọba fẹ́ ní ipò níwájú ọlọ́run, ṣiṣẹ́ nínú ìmánì ẹ kó o lè fi súnmọ́ Ọlọ́hun, tá a fi máa ń súnmọ́ Ọlọ́hun nìyẹn, àkọ́kọ́ nìyẹn. wallazina utul ilma darajatin. àwọn ẹni tí wọ́n wá nímọ̀, nítorí nínú àwọn ẹni tó gbọ́ Ọlọ́hun ọba gbọ́, àárò olùmọ̀ ń bẹ, ààrẹ ni tí ò nímọ̀ ń bẹ. Ọlọ́run wá pa gbogbo wa pọ̀ sínú gbólóhùn lẹ́dínà àmánú. bó o bá ti lè ní ìmánì, bó o bá ti lè gbọ́ Ọlọ́run gbọ́, onípò lọ́dọ̀ Ọlọ́run. wallazina utul ilma darajatin. ládàáyẹn rí àwọn ẹni tí wọ́n tún wá nípò làwọn ẹni tó nímọ̀. wallahu bima ta'maluna khabir. ẹ̀rí nínú ìnígbàgbọ́ òdodo, kápẹ́ńtà wà ń bẹ̀, ẹni tí ń tú bàtà ṣe wà ń bẹ̀, akọ́lé wà ń bẹ̀, dírẹ́fà wà ń bẹ̀, gbogbo òṣìṣẹ́ ló wà ń bẹ̀. ṣùgbọ́n Ọlọ́run wá dá iṣẹ́ kan yàtọ̀ sọ́tọ̀ wípé iṣẹ́ kan ń bẹ o, tẹ́ ẹ bá ń ṣe ẹ nípò lọ́dọ̀ mi. òun làwọn olùmọ̀, àwọn àfáà wọ́n nípò lọ́dọ̀ mi. Ọlọ́run ni wọ́n nípò gan darajatin. wọ́n nípò kan, ipò tó ṣe wípé ó rí pé nákàrà lọ́lọ́run lò, pé ipò tí kò láàlà, ipò náà ti pọ̀ jù.
bó bá wá jẹ́ bẹ́ẹ̀ wallahu bima ta'maluna khabir. wallahu bima ta'maluna khabir. Allah ó ní bó bá wá yá gbogbo ohun tẹ́ ẹ ṣe níṣẹ́ nítorí oníṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la kà nísìn iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan yín wá ń ṣe ẹ wà rojọ́ ẹ̀ níwájú ọlọ́run ẹ fún ọlọ́run nírò ẹ̀. ولم يأمر الله تعالى نبيه صلى الله عليه وسلم بالاستزادة من شيء إلا من العلم. ọlọ́run ọba àlékè ọlá kò wá pàṣẹ fánẹ́bí Muhammad صلى الله عليه وسلم wípé tó o bá wálé ayé in tó mọ̀ lé tó mọ̀ sáré lẹ́yìn ẹ̀ pé kọ́pọ̀ kọ́sá pọ̀. illa minal ilm. ìtọ́lọ́hún pàṣẹ fanabi pé sáré lẹ́yìn ẹ̀ pé kó pọ̀ nínú ìgbésí ayé ẹ̀ má jẹ́ ó dínkù nínú ìgbésí ayé ẹ̀ ìmọ̀ ni bó o bá lówó ẹnìkan ò mọ̀ ẹ́ bó o bá lọ́lá ẹnìkan ò mọ̀ ẹ́ bó o bá nípò ẹnìkan ò mọ̀ ẹ́ ìmọ̀ lọ́lọ́hún níka ní eyín lókìkí. faqala lahu subhanahu wa ta'ala. ẹ wo gbólóhùn tọ́lọ́hún sọ fanabi wa Muhammad nínú súrátù Tọ́ha. wa qul rabbi zidni ilma. máa sọ kúl sọ pé qul rabbi zidni ilma. máa pe gbólóhùn pé rabbi zidni ilma ọlọ́run ṣàlékún mọ̀ fún mi ọlọ́run ṣàlékún mọ̀ fún mi ọlọ́run ṣàlékún mọ̀ fún mi gbólóhùn tó mọ̀ pé àdúrà tó mọ̀ ṣe nìyẹn ìwọ Muhammad máa ṣàdúrà pọ́lọ́hùn ṣàlékún mọ̀ mi. wa ma zaka illa limalil ilmi min asarin fi hayatil bashari. kí ló dé tọ́lọ́run ọba àlékè ọlá fi sọ bẹ́ẹ̀ nítorí wípé ntí ń bẹ fún ìmọ̀ nínú ìṣẹ̀mí ayé ìmọ̀ ń lapa púpọ̀ ìmọ̀ ń lapa lára èèyàn ìmọ̀ ní ń gbé ẹ̀dá láìsí mọ̀ ẹ̀dá ò sí. fa ahlul ilm. àwọn olùmọ̀. humul ahya'u. àwọn àfáà àwọn ààyè ni wọ́n èèyàn ààyè ni wọ́n. àwọn lèèyàn tí wọ́n pé léèyàn. wasairu nasi amwatu. ẹni tó yàtọ̀ sáfà òkú ni wọ́n. ẹni tí ìṣàfà òkú ni wọ́n. àfáà láàyè olùmọ̀ láàyè ẹni tí ń bẹ láàyè ẹni tí ó bá yàtọ̀ sáfà òkú ni ẹ̀rí nítorí. al-ilmu yajlu lihaman qalbi sahibihi. al-ilmu yajlu lihaman qalbi sahibihi. kama yujalli sawada zulmatil qamari. kama yujalli sawada zulmatil qamaru. al-ilmu ìmọ̀ yajlu lama an qalbi sahibihi. ìmọ̀ òun ní yọ àìríran òǹgọ̀ ní yọ kúrò nínú ìgbésí ayé ènìyàn. yajlu lama an qalbi sahibihi. àìríran àìmọ̀ nǹkan kan òǹgọ̀ ìmọ̀ a máa yọ kúrò nínú ìgbésí ayé ẹni tí ọgọ̀ a máa sọ òǹgọ̀ a máa sọ ọlọ́gbọ́n a máa sọ doníye. kama yujalli sawada zulmatil qamaru. kama yujalli sawada zulmatil qamaru. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó ṣùpá bá yọ báyìí ẹ̀rí pókùnkùn ọ̀sà lọ bẹ́ẹ̀ lòlùmọ̀ ní agboolé kan bẹ́ẹ̀ lòlùmọ̀ nínú ìlú kan iṣẹ́ tó lùmọ̀ ń ṣe nìyẹn ipò tó lùmọ̀ wà nìyẹn. falaula al-ilmu ma sayidati nufusun wala urifa al-halalu wala al-haramu wala urifa al-halalu wala al-haramu. falaula al-ilmu tí ò bá jọ́ láàmà
ما سيدت النفوس. àwọn ẹ̀mí ò bá máa ṣoríire, àwọn kan ò bá máa ṣoríire, bí ò bá jọ́ láàmọ̀ ni àwọn kan ò bá máa ṣoríire, wọn ò bá jó lórí ibú láyé wọn ò bá ti gbégbá igbá olè igbá dánàdánà wọn ò bá ti gbé. àmọ́ ọláàmà ọlọ́run ní kí wọ́n dorí ire àìmọye tá a lè kà wọ́n tán. wàlá urifa halalu wàlá al-haramu wàlá urifa halalu wàlá al-haramu. ìmọ̀ ló jẹ́ ká mọ̀ halali wípé halali ní tó o bá ń jẹ́ ọmọ wà dáadáa lágọ̀ ara rẹ̀ ó mọ̀ lálàáfíà, tó o bá ń jẹ́ àdúrà tó o bá ń ṣe yóò mọ̀ jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run. ìmọ̀ ló jẹ́ àmọ̀, ìmọ̀ ló jẹ́ àmọ̀ haramu pé tó o bá jẹ́ èyí ó dò lórí ibú láyé ó sì tún sórí ibú lọ́run. ìmọ̀ ló jẹ́ àmọ̀, bí ò bá sọ́lá àmọ̀ a lè mọ̀. فبالعلم النجاة من المخازي وبالجهل مزلة والرقام وبالجهل مزلة والرقام. فبالعلم pẹ̀lú ìmọ̀ النجاة من المخازي. ìmọ̀ ní yọ tìjú kúrò fẹ́ dáa. النجاة من المخازي. òun ní yọ tìjú kúrò, ní yọ àbùkù kúrò fẹ́ẹ̀yàn. وبالجهل المزلة والرقام. àìmọ̀kan àbùkù ni, ìyẹpẹrẹ ni, ìyẹpẹrẹ làìmọ̀kan ń fà. bó bá ń fẹ́ kọ́mọ rẹ̀ kó jó níyì kó jẹ́ alápọ̀nlé láàrin àwọn èèyàn, jẹ́ kọ́mọ rẹ̀ wáyé mà. وبالجهل المزلة والرقم. ولقد منع الله سبحانه المساواة بين العالم والجاهل. ọlọ́run ọba àlekè ọlá ti kọ́ ọ, ọlọ́run ti kọ́ ọ, ọlọ́run ti kọ́ wípé ẹ má fi àáfàá fi wé ẹni tí ì ṣàáfàá, wọn ò jọra wọn, ọ̀nà wọn jì síra wọn, wọn yìí ṣe nǹkan kan náà. àáfàá àtẹni tí ì ṣàáfàá wàláhì wọn ò jọra wọn. tẹlifíwọ́n ò ní kí wáàsí wọn ló fẹ́ ṣe fún mi, wáàsí tá a ti gbọ́ àdẹ́bí gbọ́ títí ó fi kú ni, ẹni tí wọ́n sọ kalẹ̀ fún ọgbọ́ títí ó fi kú ni. ẹlòmíì ò ní kò sáfà tó tún lè ṣe wáàsí kan fóun, ẹ ń sọnù wàláhì, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń sọnù, ẹ pè é padà pé kó dákun má lọ kó rẹ̀ sí parun. ẹ̀rí ọlọ́run kọ́ pé wọ́n ṣe déédéé, wọ́n ṣe nǹkan kan náà. lima yahtassu bihi al-alim min fadilati al-ilmi wa nurul ma'rifa. nítorí àfáà tó jáfáà tá a ṣàlàyé ẹ̀ fúnra wa, ọlọ́run ṣàlẹ́ṣà pẹ̀lú mà. ẹ̀rí ọlá mà ń bẹ lára àfáà, ìmọ̀lọ́lá, ìmọ̀lẹ̀ àtòyé ń bẹ fáfáà. أمن هو قانت آناء الليل ساجدا وقائما أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه ويرجو رحمة ربه ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. أمن هو قانت آناء الليل ساجدا. ṣé ẹni tí ó gba Ọlọ́run ọba rẹ̀ gbọ́, tó gbà fọ́lọ́run ọba rẹ̀, tó sì tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba rẹ̀, tó ṣe wípé lóru sájìdán ó ń forí balẹ̀ fọ́lọ́run, wàkọ́ ìmọ̀ ń dúró fọ́lọ́run, yẹn ni pé ìyànná fìlà ń dìde lóru, ìyànná fìlà. ẹ wo ntọ́lọ́run fi ń ṣàjúwe àfáà o, ntọ́lọ́run fi ń ṣàjúwe àfáà ní o, ń jí lóru
ìyàn náfìlà lóru ìdúró dédé ìṣe gbogbo wọ̀nyí kí ló fà á ti fi ń ṣe yahzarul akhirata ìfi ń bẹ̀rù pé báwo lọ̀rọ̀ tòun ó ṣe rí bó bá dọ̀run kọ́lọ́hún kó tó fojú àánú rẹ̀ wò mí bó bá dọ̀run kó ṣàánú fún mi tó bá dàlí kìyàmà ìtorí rẹ̀ ní fi ń jí lóru kò jí lóru nítorí kó lè nípò kò jí lóru nítorí kí àwọn olówó lè mọ̀ kò jí lóru nítorí káwọn òṣèlú kí wọ́n lè mọ̀ títí ẹ̀yà àzárò rẹ̀ akhirata wọ́n yẹ̀rù ìyá ọlọ́run èyí tí ó ṣẹlẹ̀ níjọ́ gbèdé àlìkìyámà yarju rahmata rabbihi ó tún tọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run nǹkan àkọ́kọ́ téèyàn kọ́ ẹ wọ ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ wa bó bá fẹ́ jẹ́ ni ọlọ́run àkọ́kọ́ ohun tó kọ́kọ́ tọrọ ni wípé ọlọ́run má jẹ́ mọ̀ bínú ẹ̀ kó tó wá tọrọ pé ọlọ́run yọ́nú sí mi fún mi lówó fún mi lọ́lá fún mi níyì fún mi nípò ọlọ́run ò kọ́ pé ká má tọrọ àmọ́ kó má jẹ́ torí ẹ̀ òun ni ó jẹ́ hàmù ẹ̀ àkọ́kọ́ ìyẹn ni ó jẹ́ ọ̀ràn dún ọkàn ẹ̀ àkọ́kọ́ kó má jẹ́ yẹn in tó tì síwájú ni wípé báwo ní í ṣe dẹni ire lọ́dọ̀ ọlọ́run òun ní mú mi dìde lóru òun ní mú mi gbàwẹ̀ òun ní mú mi kírun òun ní mú mi yọ sàká òun ní mú mi ṣe hájì òun ní mú mi ṣe sàárà lẹ́yìn náà ló tó wá tọrọ oore ọlọ́run nítorí ọkàn síwájú ọkàn má gbé èyí tí ó kẹ́yìn má gbé èyí síwájú bó bá gbé èyí tí ó kẹ́yìn síwájú yóò bá ti èyí tó yẹ kó o rí yóò bà jẹ́. wa yarju rahmata rabbihi. ìgbà náà ló tó wá tọrọ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlá owó àlàáfíà ọmọ rẹ̀ ìgbésí ayé dáadáa ó wà tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قل bá ń sọ fún ìwọ Muhammad sallallahu alayhi wa hal sallam yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun innama yatazakkaru ulul albab. hal yastawi alladhina ya'lamuna ṣé a lè fi àwọn olùmọ̀ ṣé a lè fi wọ́n wé walladhina la ya'lamun ṣé a lè fi wọ́n wé àwọn ẹni tí ìṣolùmọ̀ ṣé a lè fàfà fi wé ẹni tí ìṣàfà ọlọ́run ní bèrè bẹ́ẹ̀ o pé bébí wọ́n léèrè bẹ́ẹ̀ ṣé wọ́n jọra wọn ò jọra wọn o. innama yatazakkaru ulul albab. àwọn ẹni tó ní làákàyè lọ̀rọ̀ yíyé o àwọn ẹni tó lóye àwọn lọ̀rọ̀ yíyé. fala ilmu sharafun la qadra lahu. ìmọ̀ àgbéga ni àpọ́nlé ní ìmọ̀ kò lẹ́gbẹ́ kò sí ní tá a lè fi wé la qadra lahu kò sí ní tá a lè fi wé ìmọ̀. wala yujhalu qadra al-ilmi wa fadlihi. la yujhalu qadra al-ilmi wa fadlihi illa al-jahiluna. àwọn ẹni tí wọn ò mọ yìí ìmọ̀ tí wọn ò sì mọ yìí àwọn àáfàá àwọn náà ni àwọn òpè àwọn aláìmọ̀ kan àwọn ni wọ́n máa ń tẹ́ńbẹ́lú àáfàá ni wọ́n máa ń kóyán àáfàá kéré ni wọ́n yìí fún àwọn olùmọ̀ wọn kì í fún wọn ní ipò wọn bó ṣe yẹ. qala Abdul Malik bun Mirwan libanihi. àáfàá àgbà tí à ń pè ní Abdul Malik ọmọ Mirwani ó pe àwọn ọmọ rẹ̀ jọ́njọ́ kan ní sọ fún wọn pé ya baniya. ẹ̀yin ọmọ mi o. ta'allamul ilma. ẹ lọ kọ́ mọ̀ o. ọgbọ́n tí Mirwanu sọ náwó sórí ọmọ ẹ kọ́kọ́ mà náwó sórí ọmọ rẹ kọ́kọ́ mà ó ní ẹ lọ kọ́ mà. ta'allamul ilma. ẹ lọ kọ́ mà. fa in kuntum sadatan fuqtum. nítorí pé tẹ́ ẹ bá jẹ́ aṣíwájú àwọn èèyàn ẹ lékè. fa in kuntum sadatan fuqtum. èyí lẹ́síwájú gbogbo àwọn aṣíwájú. wa in kuntum. wọ́n wá sọ pé irúfẹ́ aṣíwájú yìí àbá pàdé nítorí mà. wa in kuntum wasatan. tẹ́ bá sì wà láàrin agbede méjì àárín. sódùtùm. ẹ di aṣíwájú tó bá jẹ́ agbede méjì àárín ilẹ̀ wa ẹ di aṣíwájú pẹ̀lú mà.
wa in kuntum suqatan ishtum. tẹ́ ẹ bá jẹ́ jàmọ́ tẹ́ pọ̀ tẹ́ di ọjà ẹ ṣẹ̀mí ìṣẹ̀mí tó dáa bí ìmọ̀ bá wà lágbolé kan ìfọ̀kànbalẹ̀ máa ń wà lágbolé náà àlùbáríkà máa ń wà lágbolé náà kò yẹ kágbolé kan wà kí ìmọ̀ máa wà ń bẹ́ẹ̀. faman lam yazukumu ta'allumi sa'atun tajarra'a zulal jali tula khayatihi tajarra'a zulal jali tula khayatihi. man lam yazukumu ta'allumi sa'atan ẹni tí ó lọ kéwú kó lọ lé kéwú kó tẹ̀ lọ ṣe wákàtí kan nílé kéwú kò lọ àsìkò ẹ̀ sílé kéwú ẹ rí i pé alábùkù ni ó jẹ. àbùkù àìmọ̀ òun ni ó pa kú wọn lọ́mọ rẹ̀ ọmọ ẹ̀ mọ̀ gọ̀ ó lóun dúpẹ́ tọmọ tòun ò kú ikú kí ni ó pa ṣé bí ikú òǹgọ̀ yìí náà ni ó pa ikú àìmọ̀ kan ní pààyàn. tajarra azulal jali tula khayati. àìmọ̀ ni ó fi lo gbogbo ilé ayé ẹ̀. tajarra azulal jali tula khayati wa ma fatahu ta'limu khala shababihi. fakabbir alayhi arba'an liwafatihi. fakabbir alayhi arba'an liwafatihi. ẹni tí ó lọ lé kéwú kékeré kó lọ kéwú ẹ ṣàlàwà àkùbár mẹ́rin sí i lára nítorí òkú ni nídúró ọlọ́run mọ́yàwó aláìmọ̀ kan o ọlọ́run kó jogún ìmọ̀ táàfi ló lé ayé táàfi dé èèyàn pàtàkì lọ́rùn ọlọ́run ọba máṣá ìjogún rẹ̀ fún wa ọlá ìpèníjì ọlọ́run pẹ̀lú ògo tọlọ́run nínú abala kejì a tó máa tẹ̀síwájú kọlọ́run ọba aláàánú kó pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. inna talabal ilmi khayrun ma dunyat fihi al-a'maru wa unfiqat fihi sa'atu. فالناس إما عالم أو متعلم أو همج رئاء. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ìmọ̀ ká wá ìmọ̀ ká ṣe wàhálà sórí ìmọ̀ in tó yẹ kéèyàn lo ìgbésí ayé ẹ̀ fún ni o. bó ṣe dàgbà tó yìí náà ó ti huru funfun lórí ó tún lọ jòkó kọ́ mọ̀ bẹ́ẹ̀ ni fáwọn ẹni tó mọ yìí mà àwọn ẹni tó bá mọ yìí ẹ̀ wọ́n máa ń wá títí di ọjọ́ ọkú wọn ni ìmọ̀ là máa ń lo ọjọ́ ilé ayé wa là máa ń lò fún ìmọ̀ là máa ń lò fún. wà ó ń fi kọ́ọ̀tù fi hì sàátù. àwọn àsìkò ilé ayé rẹ̀ ìmọ̀ ni kò lò ó fún owó ọwọ́ ẹ̀ ìmọ̀ ni ò lò ó fún ẹ náwó fún lè kéwú ẹ náwó fún lè kéwú ẹ náwó sí lè kéwú ẹ̀kọ́ lè kéwú ẹ̀ra kàrí ẹ̀kọ́ lè kéwú bẹ́ẹ̀ ni akọ mọ́sálásí àmọ́ lè kéwú ní mú mọ́sálásí dúró bí wàá sí lè kéwú mọ́sálásí ò lè dúró àwọn ọmọ yín ń lọ lè kéwú tìpátìkúùkù wọ́n fi ń gba àpò kan lóṣù ẹ dákun tó rọ lọ́hùn ẹ wo ń tọ́lọ́ Ọlọ́run ní sọ wípé ọmọ yín tó bá kéwú a lè fi wé ẹni tí ò kéwú o kò sọ pé tó bá kàwé o ìkéwù yẹn gan tí ń sọmọdé lórí ire làṣetánì wá dúró lọ́nà pé ẹ̀ ní náwó síbẹ̀ ẹ máa bú àwọn àfà ẹ má gbà ṣetánì láyé o bó bá bá fà ó bú rẹ alábùkù sí nìyẹn aláìmọ̀kan sí nìyẹn ẹ̀rí ibẹ̀ là á máa náwó sí là á máa ná àsìkò sí
àwọn èèyàn tá a bá rí èèyàn àwọn tá à ń pè ní fanasu ẹni tá a lè pè léèyàn. ìmọ̀ alimun aw muta'allimun. ó gbọ́dọ̀ jẹ́ méjì èèyàn ni alimun ẹni tí ń kọ́ ìmọ̀ àwọn la lè pè lé alimun ẹni tí ń kọ́yàn ní kéwú àwọn ẹni tó jókòó tí ń kọ́yàn ní kéwú àwọn èèyàn nìyẹn àwọn ẹni tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn èèyàn nìyẹn àwọn muta'allimu àbóhun gan lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn olùmọ̀ nìyẹn àwọn èèyàn nìyẹn àwọn méjèèjì ní àwọn náà lèèyàn èyí tó kù hamaji rìhàn àwọn èèyàn lásán àwọn tí wọ́n kàn wà láàrin èèyàn adárẹ̀jẹ̀ wọ́n kàn wà láàrin èèyàn àwọn ilẹ̀ tó kù yàtọ̀ sáwọn méjèèjì wọ̀nyí kò tún kù nǹkan mọ́. bayna zalika la ilaha ula wa la ilaha ula wa man yudlilillahu falan tajida lahu sabila. Ọlọ́run ní àwọn kan wà muzabzabina bayna zalika. wọ́n mọ̀ pa ràyìnràyìn kiri wọn ò sí bí wọn ò sí lọ́hùn wọn ò sí lọ́tún wọn ò sí lọ́sì ẹ̀rí irúfẹ́ wọn àwọn tó ti nù ní Ọlọ́run má jẹ́ àánú gbogbo ẹni tó bá sì sọnù kò sẹ́ni tó lè fọ̀nà mọ́ o kò sẹ́ni tó lè rọ́nà ajá tó bá nù kì í tún gbọ́ fèrè ọdẹ mọ́. walaqad ja'ati nusus الكتاب والسنة منوعة بفضل العلم وأهله. nínú Al-Qur'ani ẹ̀rí kà púpọ̀ nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí kà púpọ̀ ètí ń ṣàlàyé ọlá tí ń bẹ fún ìmọ̀ àtàwọn olùmọ̀. walhasu ala ta'allumihi wa kasbihi. nínú Al-Qur'ani ẹ̀rí àwọn àyà nínú hadith Ànábì ẹ̀rí àwọn hadith tí ń ṣe wá lójú kòkòrò pé ẹ lọ kọ́ ìmọ̀ ni ẹ lọ kọ́ àkọ́kọ́ ń tọ́lọ́hún kọ́kọ́ sọ f'Ànábì ńgbà tí Ọlọ́hun gbé dìde ikra ló sọ ká lọ́kọ́ mà òun lọ́lọ́hún sọ f'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ṣe wá lójú kòkòrò ẹ̀ púpọ̀. faqad sharrafa Allahu ta'ala hazihi al-umma. Ọlọ́hun ọba ṣàgbéga fún àwa tá a jẹ́ àlèhùmà Ànábì wa Muhammad pípọ̀ khaysu ja'alaha ummatal ilmi. nítorí bá a bá béèrè àwọn ìjọ wo ni wọ́n jẹ́ ìjọ tọ́lọ́hun gbé ìmọ̀ fún mùsùlùmí ni alukurani tọ́lọ́hun fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìmọ̀ ló wà ń bẹ̀ ìmọ̀ lọ́lọ́hun gbé fún wa ó wá ní ìmọ̀ náà wal amalu ma'an ká sì tún máa fi ìmọ̀ náà fi ṣiṣẹ́ ká má gbé ìmọ̀ náà dání lásán. tamyizan laha an umami zulmi wal jahli. Ọlọ́run fi ṣàdáyanrí àwa lọ́tọ̀ fún àwọn tó jẹ́ ìjọ tó jẹ́ wípé aláìmọ̀kan ni wọ́n àwọn ìjọ tó ṣe pé alábòsí ni wọ́n ìmọ̀ tí wọ́n mọ̀ wọ́n fi ń pa àwọn èèyàn kiri ni wọ́n fi ń dá àwọn èèyàn láàmú ni wọ́n fi ń jẹ àwọn èèyàn nípa ni àwa tajali umar Ànábì wa Muhammad ìmọ̀ ìtọ́nisọ́nà lọ́lọ́run ọba fún wa a sì lò ní àwọn ìlú pípọ̀ ní gbogbo àgbáyé tó sì lórí pa. waja'at as-sayhatul ula al-madawiyatu allati atlaqaha al-islam fi anha'il ma'mura. òun nìyẹn ìgbé àkọ́kọ́ tí ìsìláàmù kọ́kọ́ ké ní gbogbo anha'il ma'mura gbogbo àgbáyé pátápátá òun ni ìmọ̀ ìsìláàmù kọ́ wọn nímọ̀ ó sì tún lo ìmọ̀ pẹ̀lú wọn. látànúhù bí qimatil ilmi wal ulama'i. nítorí ká lè mọ ọlá tí ń bẹ fún mọ̀ àti àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àfáà. wàtẹ́sùmù bí qadrihi. ká bàa lè rí àgbéga pẹ̀lú ìmọ̀.
وتجعل القراءة والكتابة أول لبنة في بناء الأفراد gẹ́gẹ́ bí والشعوب. ọ̀rọ̀ tí mo sọ rí tẹ́lẹ̀ al-qira'a wal-kitaba ká ka nǹkan ká sì kọ nǹkan ọlọ́run ṣe ní ìpalẹ̀ fondation èyí tá a fi mọ àwùjọ èèyàn bẹ́ẹ̀ bá fẹ́ káwùjọ kó ní dàgbàsókè kí ìlú kan kó ní dàgbàsókè ètò kẹ́kọ̀ọ́ òun ni ká mú jù báwo làwọn ọmọ ó ṣe mọ ẹ̀kọ́ káwọn ọmọ máa sáré lẹ́yìn owó káwọn ọmọ máa sáré lẹ́yìn owó ẹ má fi ìfẹ́ owó sọ́kàn àwọn ọmọ ẹlòmíì ó níbi tó kọ́mọ̀ náà dé ó ti tó ọ̀yà wa lọ wá owó a kì í sọ bẹ́ẹ̀ o jẹ́ kí ọmọ wá ìmọ̀ báyìí ẹ̀ bá yọ kọ́mọ wá ìmọ̀ dé ipò ẹ̀ kíkà àti kíkọ òun la fi mọ àwùjọ. Akiyanul umam wal mustami'at. òun náà ni òpómúléró fún gbogbo àwọn àwùjọ tó jẹ́ àwùjọ tó fẹ́ ní dàgbàsókè. An Abi Darda radiyallahu anhu. ẹgbọ́n hadisi yìí tí a gbà láti ọ̀dọ̀ Abu Darda. Abu Darda kọ́lọ́n kó bá wa yọ́nú sí i. Qala. ó ń sọ báyìí wípé. Sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam. mo gbọ́ tí ó ṣẹlá Muhammad kí àtọ́lá kó má lọ bá ń sọ báyìí wípé. Man salaka tariqan yatlubu fihi ilman. ẹni tí ó bá tọ ọ̀nà kan tó gba ọ̀nà kan ọ̀nà tó ṣe wípé ìmọ̀ ní fi ń wá tó ṣe wípé ó gba ọ̀nà ìmọ̀ nítọ̀ ọ̀nà ìmọ̀ lọ. Salaka Allahu bihi tariqan min turukil janna. eléyìí bó bá dijọ́ gbé de àlìkìyàmà àti wọ àlìjánà rẹ̀ ọlọ́run ó ṣe ní rọrùn fún ibi táwọn ẹnìkan ti ń rá tí wọ́n fi ń wọ àlìjánà àwọn ibi táwọn ẹnìkan ti ń fàyàfà kí wọ́n tó wọ àlìjánà òun ó wọ àlìjánà ní rọrùn nítorí kíni nítorí ọgbọ̀nà ìmọ̀ ọ̀dọ̀ wá ìmọ̀ gbogbo ẹni tó bá fẹ́ wọ àlìjánà o jẹ́ ìmọ̀ ni kó lọ wá ìmọ̀ á máa ṣokùnfà kéèyàn rà àlìjánà wọ̀ kí là ń wá àlìjánà là ń wá bẹ́ẹ̀ àwọn owó àfọwọ́bà fílẹ̀ ni ó lè jẹ́ wọn èèyàn méjì ó lè jẹ́ wọn èèyàn méjì ó tiẹ̀ bó bá tó wá jẹ títí tó bá dà sí kó kan àwọn tó tó tún kọ̀ fún ẹ pé ò gbọ́dọ̀ jẹ bá mọ́ má jẹ ìrẹsì mọ́ ẹ má jẹ kíní mọ́ ó bá fẹ́ jẹ ìrẹsì mọ́ dín ní rí wọ́n tún kọ̀ fún ẹ pé ò gbọ́dọ̀ jẹun kí là ń fowó ṣe á fi jẹun á fi wọṣọ inú ilé mélòó ló fẹ́ sùn mọ́tò mélòó ló fẹ́ lò fásìkò mélòó ibi tá a padà sí òun náà ní ilé ọ̀run bá a bá sì dọ́run ó jẹ́ pé àlìjánà láwọ̀ ìmọ̀ tá a fi ń wọ àlìjánà ń tí ń ṣokùnfà kéèyàn wọ àlìjánà ní rọrùn òun ní o lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Wa innal malaikata. anábì tó ń ṣe lálàyé pé yàtọ̀ sí pé ó wọ àlìjánà ní rọrùn ẹni tí ó bá jẹ́ olùmọ̀ àfà abẹ́ni tí ń kọ́ ìmọ̀ tó wà lójú ọ̀nà ìmọ̀ tí ń kọ́ ìmọ̀ àwọn màláíkà. latada'u ajnihataha ridan li talibil ilmi. wọ́n máa ń tẹríba wọ́n máa ń da ìyẹ́ wọn bolẹ̀ kí ẹni tí ń wá ìmọ̀ kó lè rí ìyọ́nú wọ́n máa ń da ìyẹ́ wọn bolẹ̀ láti lè fi dùn ẹni tí ń wá ìmọ̀ láti fi dùn ún nínú bí wọ́n bá rí olùmọ̀ ẹni tí wọ́n bá rọ́mọ lé kéwú àwọn màláíkà bá rọ́mọ lé kéwú wọ́n ń tẹríba fún ìwọ aráfà olówó fẹ́ tẹríba fún màláíkà tọ́lọ́hún ń ṣẹgbẹ́ ẹ̀. wa innal alimu la yastaghfiru lahu man fi samawati wa man fil ardi. olùmọ̀ ẹni tó wá jẹ́ olùmọ̀ tó jáfa àti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ gbogbo ohun tí ń bẹ ní sánmà pátápátá gbogbo ohun tí ń bẹ nílẹ̀ pátápátá ní ń tọrọ àforíjì fún olùmọ̀ tó jẹ́ olùmọ̀ gidi ni o tí kìí ṣe olùmọ̀ obìnrin jẹ́ o tí kìí ṣe olùmọ̀ ọlọ́sàn-yìn nílé kìí ṣe àáfàá onífunpá kìí ṣe àáfàá aláǹtìmí pàtí mo láláǹtìmí ní sí àwọn kan ní ó tún dé nìyẹn bẹ́ẹ̀ ni
àbá ń tèmi pàdé lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. alukurani nìkan ni ó lo alukurani alukurani agbára ni tó ju gbogbo agbára lọ, agbára tí ń lékè agbára tí ń lani lójú, apá bá rọ títún da alukurani ni. ẹnìkan níjẹta ó fi fídíò kan ránṣẹ́ sí mi, àfáà náà ní ṣé yàsí ń gbọ́ gìrì, ṣé yàsí ń gbọ́ warapa, wà láyé ò tí ì mọ̀ ni ló fi ń sọ bẹ́ẹ̀. bọ́ bá mọ yàsí lóòótọ́ ọ gbọ́ warapa láàrin ìṣẹ́jú kan sí kejì, wàláhì a ti lò ó, a sì tún lò ó fún yàn. kúránì nìkan ni ó dì mú, ó wà rí pé mọ̀ ń dára ńlá yẹn lójú. ẹni tó bá rọ lápá tó rọ lẹ́sẹ̀ yóò gbé dìde alukurani nìkan tí ò sí àǹtí mi nú ẹ̀. bẹ́ẹ̀ ni bó bá lò ó rí alukurani tọ́lọ̀ ń gbé fanabuwa Muhammad sallallahu alayhi wa sallam, ìyanu ni ìkẹ́ni ó máa pé èèyàn pé wá láti ara alukurani, ó máa fi kurani subhanallah jalla jalalu wallah. ẹni tó bá ń ka kurani yóò sì máa réèmà lára alukurani, ó mọ̀ pé èèyàn pé wá ibi tó sì wà ọ̀nà ẹ̀jìn, ó sì sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀yọ́ mọ̀ ní ibi báyìí mo wá o, ẹ má dààmú mi o. alukurani ni èyí tọ́lọ́ ń gbé fana Muhammad sallallahu alayhi wa sallam. alukurani ni máa ń dára náà, gbogbo ìṣe la alukurani. bẹ́ẹ̀ ni ẹni tí ń kọ́ ni nímà, gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ gbogbo wọn ni wọ́n tọrọ àforíjì man fi fún. samawati wa man fil ard wal hitan fi jawfil ma'i. títí kan ẹja tí ń bẹ nú odò ń tọrọ àforíjì fún olùmọ̀. wa inna fadla al-alimi ala al-abidi. Ànábì Muhammad ní sọ bẹ́ẹ̀ sallallahu ó alayhi wa sallam. lọ́la tí ń bẹ fáfá àáfà tó já fà gidi, ọlá tó ní. ala al-abidi ka fadli al-qamar laylatil badr. àáfà tó já fà ọlá tó ní lórí ẹni tí ì ṣe àáfà tí wọ́n ń tẹ̀sìn. àní òkèwú àmọ́mọ́dájú àáfà lọ irọ́ lọ pa. Ànábì náà lọ́lá ju àáfà lọ, ó kàn ń tẹ̀sìn ni lọ́lá ju àáfà lọ, àáfà lọ́lá ju ẹ lọ. òun l'Ànábì ń sọ fún wa pé ọlá tí ń bẹ fáfà lórí aláìmọ̀ kan tí kìí ṣàfà tí wọ́n ń ṣẹ̀sìn tó múra mẹ́sìn, ó jọ kí ni. ka fadlil qamari laylatul badri ala sa'iril kawakibi. ó ní bàbá fẹ́ fi wọ́n wéra wọn, ó dàbí òṣùpá ọjọ́ kẹrìnlá, òṣùpá tó ti pé pátápátá lọ́jọ́ kẹrìnlá tó wá mọ́lẹ̀ gbòò, ìmọ́lẹ̀ rẹ̀ káwá fi wé àwọn ìràwọ̀, ṣé ó ṣe déédéé ara wọn? wàláhì kò ṣe déédéé ara wọn. ìwọ tó kéwú tó wá ń ṣe ìbádà tó lóun ṣe ìbádà pẹ̀lẹ́ni tó kéwú, ọ̀nà yìí jìn síra wọn o. òun l'Ànábì ṣàpèjúwe ẹ̀ fún wa yìí. wa innal ulama warasatul anbiya. nítorí àwọn olùmọ̀ tó ń wò yìí àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run, àwọn tó jogún àwọn ànábì Ọlọ́run àwọn olùmọ̀ ní. wa innal anbiya lam yurasu dinaran wala dirhaman. àwọn ànábì ò jogún kankan o, wọn ò jogún dọ́là, wọn ò jogún pọ́n o. ogún tí wọ́n jẹ warasul ilma. wa warasul ilma. wọ́n jogún ìmọ̀, ogún ìmọ̀ làwọn ànábì jẹ. ṣáwa lè fira wa fi wé àwọn ànábì Ọlọ́run? kò sí. faman akhazahu akhaza bihazin wafirin. ẹni tó bá rí ìmọ̀ mú eléyẹn oníṣàns akí pókú oríire, ìwọ ló ráyé mú, ìwọ ló rí nǹkan ṣe láyé. Imam Ahmad ló gbà hadisi wa. Abu Dawud at-Tirmidhi. bil ilmi tubna al-amjadu wa tushayyadu al-hadaratu wa tasudu ash-shu'uba. gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra wa pé ìmọ̀ òun ní ń jẹ́ kí àwùjọ kó ní dàgbàsókè, kí ìlú kó ní dàgbàsókè, kọ́làjú kó wọ̀lú. ìmọ̀ ni tubna al-mamalik. àwọn ọba lọ́ba ìmọ̀ ni wọ́n fi ń lo ìgbésí ayé, ni wọ́n fi ń lo dáadáa. bal la yastati'u al-muslimu an yuhaqqiqa al-ubudiyyati al-khalisati lillahi ta'ala. mùsùlùmí ò lè sin Ọlọ́run ọba bó ṣe yẹ kó sin Ọlọ́run lódodo, kó sì rípò nínú ìsìn lọ́hùn ẹ̀. ala wafqi shar'ihi. lórí sàríà, bí sàríà ṣe sọ kí mùsùlùmí ó sin lọ́hùn kó wá rípò ẹ̀sìn, kò lè ṣe é. fadlan
an yubna nafsahu kama arada Allahu subhanahu aw yuqaddima li mujtama'ihi khayran. ẹ̀rí fikún kó tó wá mọ ara rẹ̀ kó ṣe ra rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékè ọlá ṣe ń fẹ́ àbí kó wá ìlọsíwájú fúnnú àwùjọ tó wà kó wá oore kó fa oore kó sọ àwùjọ tó wà kó sọ ọdún lóríire. aole ummatihi izan wa majidan. iyì ọlá kó fún àlìwùmọ̀ tí ń bẹ pẹ̀lú rẹ̀. wa nasran. àbí kí wọ́n borí wípé ọ̀tá dojúkọ wá a fẹ́ borí ọ̀tá wọn ò lè rí i ṣe. illa bil ilmi. ìmọ̀ ni a fi ń ṣe ìmọ̀ la fi ń ṣe. wa ma fashal jahlu fi ummatin minal umam illa qawwada arkanaha. ẹ̀rí gbogbo gbàtà ìmọ̀ kan bá ti jọba láàrin àwùjọ kan ìmọ̀ ń wo ni ìmọ̀ ń sọ wọ́n da lábùkù ni. wasadda'a bunyanaha. èyí tẹ̀ ti mọ rí tẹ́lẹ̀ yóò wo. wa awqa'aha fi raza'ili. yóò wá sọ wọ́n da lábùkù ẹlẹ́tẹ̀ẹ́. wal matahatil muhlika. yóò kó parun bá àwùjọ náà. wa inna kabiral qawmi la ilma indahu. صغير إذا التفت عليه المحافل. àgbálé kan àgbálé tí ò ní mà tí kì í ṣolùmọ̀ nígbà tọ́rọ̀ ọba dé yóò máa pa báyìí ni. صغير yóò jọmọdé. إذا التفت عليه المحافل. tọ́rọ̀ ọba délẹ̀ tán yóò máa pa báyìí ni kò ní mọ ohun tí ó sọ. àgbálé sì ni nígbà tí ò ní mà. ومن سلك طريقا يظنه الطريق الموصل إلى الله تعالى بدون علم فقد سلك عسيرا. ẹni tó bá gba ọ̀nà kan tí ó ń rò wípé ọ̀nà yìí ni ó mú òun fi rí ìyọ́nú ọlọ́run ni ó mú òun fi rí pò lọ́dọ̀ ọlọ́run tí kò sí ìmọ̀ ń bẹ tí kò nímọ̀ nípa rẹ̀ ẹni tó ọ̀nà ìṣòro ló gbà o ojú ó pọn o kò sì ní rí ní tí ń wá. wàrọ́mà mustahilan. ní tí ò lè ṣẹlẹ̀ lóró kò lè ṣẹlẹ̀. fala tariqa ila ma'rifatillahi subhanahu wa ta'ala. kò sọ́nà tá a gbà fi mọ ọlọ́run ọba. subhanahu wa ta'ala. ọba mímọ́ ọba gíga. wal wusulu ila ridwanihi. kò sọ́nà tá a gbà tá a fi rí ìyọ́nú ọlọ́run. illa bil ilmi nafi'. ìmọ̀ làá máa fi rí ìyọ́nú ọlọ́run ìmọ̀ làá fi súnmọ́ ọlọ́run ìmọ̀ tó ṣàǹfààní. allazi ba'asa Allahu bihi rusulahu. ìmọ̀ tọ́lọ́run gbé fún àwọn ànábì ní o. wa anzala bihi kutubahu. ìmọ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ nínú àwọn tírà nínú àlùkùránì ní o. fahuwa dalilu alayhi. èyí ni ìtọ́ka lórí ìmọ̀. wa bihi yuhtada fi zulumati. òun la fi ń mọ̀nà nínú àwọn òkùnkùn àìmọ̀kan. wa shubuhatil fasadi wa shukuki. àwọn àrójú àyèméjì àlùkùránì ní fọ̀nà mọ́ni láàfi kó sí. wal ilmu shar'i. ìmọ̀ tó yẹ kó wá òun ni ìmọ̀ ṣẹ̀ríà. wal ilmu shar'i huwa ilmu bi kitabillahi wa sunnati. ìmọ̀ ṣẹ̀ríà sì ni òun ni kó lọ kọ́ àlùkùránì kó mọ ìmọ̀ àlùkùránì kọ́ ọmọ kílẹ̀ àlùkùránì sọ kí lọ́lọ́run rán wa kí lọ́lọ́run kọ̀ fún wa ní àlùkùránì. wa sunnati nabiyyihi sallallahu alayhi wa kó sallam. lọ kọ́ àdìsá ní Muhammad sallallahu alayhi wa sallam kó lọ kọ́ àwọn ìmọ̀ gbòógì méjèèjì téèyàn ń kọ́ tí fi ń jólùmọ̀ òun ni àlùkùránì àti hadith. àti sunan nabi sallallahu alayhi wa sallam wa huwa al-qa'idatul kubra. ohun ìyẹn ní ìpìlẹ̀ ńlá ìpìlẹ̀ mọ̀ tó bá fi èyàn fi ṣe ìpìlẹ̀ ìmọ̀ ẹ ò ní wó. allati tubna alayha sa'irul ulumi. eré ẹ̀ lẹ́yìn gbogbo àwọn ìmọ̀ tó kù wá wà ìyẹn ní jẹ́ fọ̀ndàsíọ̀n bó bá fi èyàn fi ṣe fọ̀ndàsíọ̀n ìmọ̀ fọ́mọ ẹ tọmọ ẹ bá mọ àlùkùránì tọmọ hadisi tọmọ túmọ̀ ẹ kó tó wá gbé ìmọ̀ tó kù sórí ẹ ó rí pọ́mọ ẹ ó yege. wa hamalatul ilmi shar'i hum warasatul anbiya. gẹ́gẹ́ bá a ṣe wí fúnra wa pé àwọn àáfàá tí wọ́n gbé ìmọ̀ ṣẹ̀ríà dání àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run.
والأمناء على ميراث النبوة. al-umanā'u 'alā mirāsi an-nubuwwa. والأمناء على ميراث النبوة. àwọn ẹni tó láwọn fọkàn tán nìyẹn tó gbé nǹkan sí wọn lọ́dọ̀ pé ẹ bá mi tọ́jú ẹ̀ nítorí ogún àwọn ànábì ọlọ́run tí wọ́n fi sílẹ̀ ẹ̀yin lẹ lè gbé e dání. ومتى ما جمعوا بين العقيدة الصحيحة والعلم الشرعي المتوج بالأدلة الشرعية. gbogbo ìgbà tí àwọn ẹni tó jàfà ẹ bá ti rí ìmọ̀ ṣẹ̀ríà lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ òfin alukuraani èyí tó ṣe pé ṣàríà ló dé e ládé ìmọ̀ tó mọ́ lẹ́rìí lọ́dọ̀ àfà kẹ́ tó pè láfà àfà tẹ́bi léèrè ọ̀rọ̀ tí ó fún yín lésì kì í ṣàfà tí ọ̀ máa lò aláṣẹ àfà aláyẹ̀wò kọ́ tẹ́ bá bá yẹ̀wò lọ́wọ́ ẹ̀ kì í ṣàfà èyí tí ń ṣàyẹ̀wò fún yín kódà kó gbé alukurani kùránì tẹ̀ tó wá dáràn lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n tún so lókùn wọ́n tún fi àgádágodo sí i àbí wọ́n ó fi kọ́kọ́rọ́ sí i wọ́n lè ẹmu ẹnu bí ẹmu ẹnu tọ̀hún. àwọn yẹn kọ́ làfà o níjọ́ tó bá ti lọ ọ̀dọ̀ àfà tó gbálù kùránì tí wọ́n so lókùn tí àgádágodo ń bẹ lára ẹ̀ àbí wọ́n gbé kọ́kọ́rọ́ sí i mọ̀ pé o pàdé àgbákò mọ̀ pé o pàdé fìtínà láyé ẹ̀ àbí kò yé ẹ̀ èyí tó jẹ́ ìmọ̀ ṣẹ̀ríà tọ́lọ́hun rán àná Muhammad sallallahu alayhi wa sallam ìbẹ̀ǹbẹ̀ tí ń kó ní yọ tó jẹ́ ìmọ̀ òdodo biladillati shar'iyya tó jẹ́ wípé àwọn ìtọ́ka ṣẹ̀ríà ló wà nínú ẹ̀ irúfẹ́ làfà tó pè láfà o àfà tó bá yàtọ̀ sí yẹn ma'al ikhlas lillahi subhanahu kó ṣe ìkìláàsì fọlọ́hun kó ṣe mímọ́ fọlọ́hun nínú tí ń ṣe àwọn yẹn ni àfà ọlọ́wọ̀n ọba aláàánú àsìkò wa náà ti lọ ọlọ́wọ̀n ọba aláàánú kó ṣe wá lólùmọ̀ kó má ṣe wá láláìmọ̀ kan kó sì ṣe àwọn ọmọ wa lólùmọ̀ káwa náà sì ṣe wàhálà lẹ́yìn wọn láìpẹ́ yìí nísìn àwọn ọmọ ó wọlé ìwé tí wọ́n lọ kọ́ ìmọ̀ àní kí wọ́n má kọ́ ó yẹ kí wọ́n kọ́ àmọ́ lè kéwú òun ni ó jẹ́ ìpìlẹ̀ tí ìwé bá wé mọ́mọ́ lẹ́sẹ̀ alukurani ni ó gbé dìde kìí ṣe alukurani ulaika láwùdá mírọ̀bì wà ulaika mo lè mú fọlẹ̀ hóná ní kéwú bá tán èyàn kọ́ ni kéwú o èyàn nìkan kọ́ ni kéwú èyàn náà dà àmọ́ èyàn nìkan kọ́ ni kéwú kájẹ́ káwọn ọmọ wa kí wọ́n tẹ̀síwájú gan nínú kéwú nítorí ọlá ni kéwú ọlà ni kéwú alukurani hadith anabi káṣòwò ẹ̀ ẹ̀náwó lórí ẹ̀ pé tí mo tẹ̀ fẹ́ fowó tèmi ṣe láyé tèmi mo ń fẹ́ káwọn ọmọ ọmọ alukurani púpọ̀ kí wọ́n máa ha hadith anabi tí mo fẹ́ fowó mi ṣe nìyẹn ẹ ṣòwò ẹ̀ èèyàn kì í ṣe kó pàdánù nítorí ẹni tó wà nídìí ẹ̀ yóò dandan ni kó ṣoríire gbogbo àwọn tí wọ́n ṣe wàhálà lórí ìmọ̀ ẹ wo bí ilé wọn ṣe rí nígbà tí wọ́n kú tí wọ́n ìṣàfà oníjàlábí o wọ́n ìṣàfà oníjàlábí àwọn àfà tí ń tọ́ àwọn èèyàn sọ́nà àwọn àfà tí ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ òun ni kọ́lọ́hún kó ṣe wá kó sì ṣe àwọn ọmọ wa bẹ́ẹ̀ ọlá ìpè méjì ọlọ́run Sunna TV ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o kò ní dàrú gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ elétò lórí rẹ̀ kọ́lọ́hún kó bá dúró tì wọ́n kó bá pẹ̀lú wọn kó kún wọn lọ́wọ́ kó máa lo òkè láéláé káwa náà káàdì tí wọ́n máa wò káàkiri gbogbo àgbáyé lórí àwọn iṣẹ́ ńláńlá kọ́lọ́hún kó ṣe é bẹ́ẹ̀ ilé yìí kò ní dàrú o àwọn ẹni tí wọ́n ṣe sábàbí kíkiní fi ń rí báyìí ọlọ́run má da ìgbésí ayé wọn rú ọlọ́run má jẹ́ wọ́n mọ̀ nira wọ́n má jẹ́ kó wọ́n mọ̀ ṣòro àwa náà àlàáfíà tá a fi máa ṣe àlìsìkí tá a fi máa lọ tá a fi máa bọ̀ kọ́lọ́run kó jogún rẹ̀ fún wa subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر
ولله